Ya Rabbi bili Mustafa, Ya Rabbi bili Mustafa, baligi maqasidana Allah wakibiri lana, wakibiri lana, wakibiri lana Muhammadu. Ya wasiya la ilaha illallah, la ilaha illallah. Allah la ilaha illallah, la ilaha illallah. That's why you say Allah la ilaha illallah, la ilaha illallah. Allah la ilaha illallah, la ilaha illallah. Allah la ilaha illallah. Síwájú mo tọrọ àdúrà fún mísánná wa Muhammadu Taofik ní Istiqama ọlọ́mọ́sàbà dúró tì í bá a ṣe dáadáa fún wa o ìjọ náà ọlọ́mọdé ó tú àti gbogbo ìjọ Islam ẹ̀yin ọmọ àdúgbò tí ẹ pé èdè wá sí ọba tó fi ọ̀nà mọ̀ yín àwọn ẹlòmíín ládùúgbò wọn kánífà ni wọ́n ń ṣe kánífà tí wọ́n dẹ̀ ń ṣe yẹn kìbá ti jẹ́ èèwọ̀ fún wọn nítorí èdè lárúbáwá ní kánífà tí a bá dẹ̀ tu ìtumọ̀ rẹ̀ ní àwọn tí wọ́n mójútó báwo ni àdúgbò ṣe ní máa dàrú ìtumọ̀ kánífà òun ni ẹni tó mójútó báwo ni peace bí ó ṣe máa rẹ́nu kánáfà yòókànífù tẹkínífàn kí nǹkan farabalẹ̀ ní bẹ̀ ni a ti yọ kánífà ṣùgbọ́n nígbà tọ́yẹ ẹ̀yin tọ́yẹ kẹ́ gbé kánífà ò gbé àwọn àfáà lọ́yẹ kí wọ́n gbé ẹ bá ń sọ fẹ́ni tó ń lùlù yẹn àwọn àfáà tọ́yẹ kí wọ́n gbé tí wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ wọ́n gbé àwọn àgbààgbà tí wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ wọ́n ò gbé ló bá bọ́ sí ọwọ́ àwọn ọmọ ta àwọn bá gbé nílànà wọ́n bá sọ kánífà di tó bí ọmọ olórí burúkú mẹ́sàn-án orí burúkú tí kánífà wá bí ó bí igbó mímu jọjọ abala wọn ń ṣe kánífà wọn á mú gbó ó bí ṣìnà ṣíṣe jọjọ abala wọn ń ṣe kánífà wọn ó ṣe ṣìnà ó bí ọtí mímu jọjọ abala wọn ń ṣe kánífà wọn á mutí wọn á gbé eégún wọn á gbé gẹ́lẹ́dẹ̀ wọn á bẹ̀rẹ̀ sí ní sára wọn ládàá gbogbo ohun tí a lérò pé kánífà ó ṣe ọ̀pọ̀dà ṣe mọ́ torí àwọn tọ́yẹ kọ́ sí lọ́wọ́ nǹkan lọ bọ́ sí lọ́wọ́ àmọ́ ẹ̀yin wá yí padà ọjà erépa yín pọ̀ ju ń tèmi o. ọjà tó já. ẹ má jẹ ní ìrò pé ẹ máa rú àfa àtẹ pèsè. ọmọ yìí o. kí wọ́n tó pèèyàn ní bàbá àmọ̀sẹ̀ ọmọ pé òun náà àwùsù bí láìkọ àwùsù bí ìkúùkù ni o tó wà fìlà mọ́rí bí ògòǹgò à ń ṣe wá sí lọ́run lọ́run mú wọn bí òkú olùsí à ń sọ fún o tó ń ṣe mí má jẹ́ kí n ta sí yàrá ìyá rẹ̀ kí ló dé sí i. ọ̀kárí ọjà rẹ̀. kò lẹ́nu. jọ lọ́sọ̀rọ̀ ẹ̀ ọ̀ṣọ́ máa yé jì mí ni. abójú Nàìjíríà lọ. abójú kàlẹ́ndà lọ. ẹ̀ sílé. agbóyò jẹ́ àsùn. ẹ̀yin wá ní tọ́lọ́run lẹ́ máa ṣe. innahum fityatun. innahum fityatun amanu bi rabbihim. wazidnahum huda. Olúwa wá ròyìn yín nínú alukura'an bí àwọn tẹ́ rí wọn yẹn ọ̀dọ́ kan ni wọ́n fityatun wọn a máa lo fitia fún ọ̀dọ́ wọn a máa lo ṣáàbù fún ọ̀dọ́ wọn a máa lo isibu wọn a máa lò fún ìjọ tó bá ń jẹ́ a group of àwọn.
fún ọ̀dọ́. wọ́n a máa lo sábù náà ni mo lo sábù wọ́n a sì máa lo ọ̀tọ̀ ní sábù ọ̀tọ̀ ní sẹ́ìbù. bí ẹ ti wá kóra yín jọ láti kékeré yìí lérí ètẹ́yìn ń ṣe yìí náà lẹ máa dàgbà lé lórí àwa ń bẹ lọ fún yín wípé ìgbésẹ̀ yín kọ̀ọ̀kan síwájú oore ni kó máa jásí fún yín àmọ́ ẹ jẹ́ kí àwa ṣe ìkìlọ̀ fún yín gbogbo yín bẹ́ẹ̀ ń ṣe ń gbéra yín káàkiri kọ́mọ́ sí ọ̀dàlẹ̀ nínú yín agbẹ̀yìnbẹ́bọ jẹ́ agbọ́yì la ilaha ulayi wa la ilaha ulayi kò ní í jára bí kò tó ní í jẹ́ ara àtọ̀hún òun mùsàbísàbí náà olójú méjì bí ọ̀bẹ olúwa ní irú wọn àyò ìbò ayé àkúlàlà máa kí ìmẹ́ta ọ̀fẹ́ máa jẹrin èèyàn ní tútù ni ńlọlọ́run bá fi ń sọ wípé ó ń sùn lọ ní. yā ayyuhallazīna āmanū ijtanibū kasīran minaz-zanni inna ba'da zanni ismun wa lā tajassasū wa lā yaktab ba'dukum ba'dan ayuhibbu ahadukum an ya'kula lahma akhihi maytan fakarihtumuh wattaqullaha inna Allaha tawwabur rahim. in jā'akum fāsiqun binaba'in fatabayyanu an tusibū qawman bijahalatin fatusbihu ala ma fa'altum nadimin. ọjà olúwa ní tẹ́ ń bá ń ṣe gúrúùpù papọ̀ ẹ máa rí àwọn agbóyísọ yìí in jā'akum fāsiqun binaba'in tí àwọn agbóyísọ yìí kan alámìíṣe yìí. in jā'akum fāsiqun binaba'in fatabayyanu. in jā'akum fāsiqun binaba'in. tọ́ba ti sin ṣéwù dórí ìjókòó máa bọ̀ wá sórí iṣẹ́ àti ẹ́. in jā'akum fāsiqun binaba'in tí agbẹ́yìde agbóyísọ yìí tó bá wá sọ ọ̀rọ̀ kan fún yín tẹ́ ẹ̀ bá ti fẹ́ kí ìjọ yín ó dàrú ó ń retí àwọn kan kò di oretí ọlọ́run màá sọ máìkì yìí lẹ́yìn ní mo ti wọ́n ná ayé kọjá kí n wá báyàn kan kó má tún focus attention sọ́dọ̀ mi ó di 50 years tí mo ti ń ṣe wá sí káàkiri fáwọn tó pè yẹn lẹ̀ ń wọ dúró kọ́ máa gbọ́rọ̀ ọlọ́run kó wá wò ó ń tọ́lọ́run ó ṣe fún ẹ wọ́n dé bá ọ bí wọ́n bá sì dé bá ọ ó ti yẹ ọ nọ́mbà yẹn bí wọ́n ní ọlọ́run ló pèrò ṣé wà ní o bí gbogbo àwọn eléyìí tẹ́ fi wá jẹ́ ọ ni. in jā'akum fāsiqun binaba'in fatabayyanu. ó dẹ̀ tún mú tọ́píìkì bẹ̀tírẹ́yà ló pe adẹ̀ ń tì tiẹ̀ lọ ẹ wà ní dúró gbọ́ tọ́ba ní kíláàfà sọ ńgbà tẹ́ kó bí ẹni àfa yẹn sọ pẹ́tẹ́pẹ́tẹ́ ẹ̀yin náà ń gbọ́ yánnayànna. in jā'akum fāsiqun binaba'in tí ọ̀dàlẹ̀ kan nù yín bá dé tó bá gbé níwùsì burúkú kan wá olúwa ní fatabayyanu ẹ ṣe thoroughly investigation an tusibu qawman bijahalatin kẹ́ ẹ máa lọ fi punishment tí ẹni tí ó ṣẹ̀ kẹ́ ẹ má máa fún ẹni tí ó ṣẹ̀ ní punishment àìṣẹ̀. fatusbihu ala ma fa'altum nadimin. tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ padà wá fi ká àbámọ̀ hánu at the I know is of no useful after the matter bẹ́ẹ̀ ni kéèyàn wá fi ká àbámọ̀ hánu kò wúlò mọ́ lẹ́yìn ọ̀rọ̀. liyu'azziballahu al-munafiqina wal-munafiqati. ṣùgbọ́n yẹn tó bá jẹ́ bẹ̀tírẹ́yà nínú ìjọ kó náà máa mọ̀ pé liyu'azziballahu al-munafiqina wal-munafiqati ìbá àsọkùnrin ni ìbá àsọbìnrin ni olúwa ti ní pásù ìyá ńlá ńlẹ̀ tí ó fi jẹ́ láyé àti lọ́run. wal-mushrikina wal-mushrikati. àtàwọn tí wọ́n ń ṣẹbọ àtàwọn lọ́kùnrin àti lóbìnrin wọn. wa yatuballahu ala al-mu'minina wal-mu'minati. ẹ̀mẹ́ni tó bá ronú pìwàdà nínú wọn ẹ má sọ pé ó ti ṣẹ̀ rí kẹ́ ẹ má wàá gba tútú bá rẹ̀ ó ti lóun ò ní í ṣe bẹ́ẹ̀ mọ̀ ẹ fún un níwọ́nì kẹ́ ẹ foríjì kẹ́ ẹ tún kó mọ́ra. wa kana Allahu ghafuran rahima. kana Allahu ghafuran rahima ọlọ́run aláforíjì náà ni àkókò ọ̀gbà mi
mo lóyún ọ̀rọ̀ wá àmẹ́ tètè èmi ni mo kọ́kọ́ débi kú ẹ̀yìn gan oní nǹkan wọ́n á sáré lọ bomi orí ọ̀ ń pariwo mi. látẹ̀sí ni mo ń nà. ìsàmà kún tẹmú kíta dìrá ń wò. ìsàmọ́kùntà mùkútẹ́ dìrá. azulumu ahiruhu yarijo ìlànà dami. azulumu ahiruhu yarijo ìlànà dami. ẹ má ṣàbòsí ara yín. ìsàmọ́kùntà mùkútẹ́ dìrá. ẹni ẹ bá gbé àṣẹ lé lọ́wọ́ kọ́mọ yẹn nìkan jẹ́. azulumu ahiruhu yarijo ìlànà dami. àbòsí tẹ́ ẹ rí yẹn àbámọ̀ ni ọgbẹ̀yìn rẹ̀. tanamu àyẹnẹ́ká. ojú tiẹ̀ máa sùn. walimasilumu muntabi. ẹni tẹ́ ẹ wá ṣàbòsí fún mọ́ńtàbí òun ò ní lè sùn yóò máa janu pa kò ní rọrùn sùn. yadiu aleika wa inu la ilamu yanami. yadiu aleika wa inu la ilamu tanami. yadiu aleika yóò máa wá ṣépè fún ẹ wà inu la ilamu tanami bẹ́ẹ̀ lójú ọlọ́run ọba òbí ó sùn. olúwa dá àwọn kan fàdálì náà bá dògùn fọ́kà bá dé ń dárájà olúwa gbé ọlá fún àwọn kan lérí àwọn kan máa ṣáájú àwọn kan máa tẹ̀lé wọn àwọn kan máa jólówó àwọn kan máa jólósì àwọn kan máa jẹ́ ọlọ́lá àwọn kan máa jẹ́ àwọn tí a ń lọ lálé lórí àwọn kan máa jẹ́ onímímọ̀ àwọn kan máa jẹ́ ẹni tí a ń lo ìbá fún àwọn kan máa jẹ́ ìmáàmù àwọn kan máa jẹ́ máàmúmù olúwa wa pín wa bẹ́ẹ̀ àmọ́ ńgbà tí a tẹ̀lé kìsímọ̀ ọlọ́run olúwa wa dojú ayé rú mọ́ wa lọ́wọ́ wọ́n ní njọ́ kan mísánná àwọn ọmọ yìí ò jẹ́ sílé nígbà tó o sì tí ì dé mo ti fi ọwọ́ ọtí ẹ lẹ́ o torí ẹ orí pé mo rí pé àwọn eléyìí ò ní mọ kí mọ ọpọlọ mo ti kú lọ́dọ̀ wọn torí wọ́n ń fi mí tẹ fóònù ni wọ́n á tún á kọjú sẹ́yìn tẹ́ ẹ jẹ́ tèmi sótó yẹ kó rí bẹ́ẹ̀. níjọ́ kan ìmáàmù tààkàràlì ìmáàmù khatibul mimbari lè máàmù tí ó ṣe útúbà ń jọ jímọ̀ ló bá pẹ́ kó tó dé wọ́n retí ìmáàmù wọn ò rí ìmáàmù ńkọ́ kí ló dé wọ́n ní wọn ò rí náà ìbí ẹ̀ ńkọ́ wọ́n ló tíráfù lọ Abẹ́òkúta ọ̀dọ̀ olórí ọmọ kéwú ńkọ́ wọ́n lọ lọ Abidjan wá bá wa wá babalá ní wọ́n ní yẹn ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó ni kò ní wá mọ́sálásí fúnjọ́ mẹ́sàn-án. Allah. Ta ni a kírun fún alẹ́ ni gbàtímọ̀ rẹ ni tí ó kírun fàṣọ àdàlí mímbàrí lima jìnnú náà ni wèrè bá gorí mímbàrí ó lóun ó ṣe wútúbà wèrè àwọn jàmáà bá yọgi ẹlẹ́wẹ̀rẹ̀ dànù ẹlẹ́dànù bàbá àdínì ni ẹ wá Ṣéhù Tàòfíkì tọ́jà Khatibu àárí Sùlẹ̀mánà gbàkejì rẹ̀ ẹ̀ ló tíráfù lọ Abẹ́òkúta olórí ọmọ kéwú ẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó lé ẹ̀ tún wá làdáni wá ẹ̀ ló ní òsì lé àwa ní kírun jimá ẹ̀ jẹ́ wèrè ó ṣe wútúbà ká kírun wọ́n bá fi wèrè yé lẹ̀ kó ṣe wútúbà Ṣéhù Tàòfíkì gbàtí wèrè máa ṣe wútúbà ó ní alihamudulilayi ilẹ̀ kọ́sàmàkùn ìlà ìsìnẹ́ẹ̀ni jàlábàdòkun agídíyàwó tìkúrú wàjàlábàdòkun fúkàràwò lítàsíbìrú wàmà agídíyàwó kùn ṣàkàrú wàlà fúkàràwò kùn sọ̀bàrú lànàkùnmùláwù jẹ̀mí àhùnkùmù lìsọ̀láàtì. Allah. Wọn gbọ́ ṣé o ti rí wọn eré pálá wọn ń ṣe àwa tí ọ̀rọ̀ ó yẹ jẹ́ nkọjú sí yín. alhamdulillahi alladhi khalaqakum min isnayni wakọ́sàmọ̀kú kìsìmẹ́ni. wèrè ni mo dúpẹ́ fún Ọlọ́run tó pín yín sí méjì ó ṣe àwọn kan lólówó nínú yín. lítẹ̀síkùrú. kálí bá a máa dúpẹ́ ṣé wàá gbọ́ wá sí ti yín ni àbẹ́yìn náà wá torí ẹ gbọ́dọ̀ máa bẹ̀rù ọba tó ṣe ẹ̀yin kí àwọn èèyàn kan máa ṣe túálè fún yín wọ́n jọ bí àwọn yẹn kan ń jọ tí wọ́n jọ bí yín táwọn ò ní jẹ́yàn tí wọ́n fi jáde láyé. wọ́jà náà bá dọ̀kún àgínìyàwó lè tẹ̀síkòrò. olùsí tiẹ̀ tó bá ti kọjú wa aleykum salam. mirinda
wọ́n fẹ́ mú ọ pa. wàjálà bá dọ̀kú àgínìyàwó nídẹ̀ẹ́sìkúrú. ọtí ẹlẹ́rìí dòdò tọ́wọ́ àwọn obìnrin bá tẹ̀ wọ́n á mú ẹ parí. ẹ sí ń lé mọ́ wèrè bá ní mo dúpẹ́ fún Ọlọ́run tó pín yín sí méjì ó ṣe àwọn kan lólówó kẹ́ lè bá a máa dúpẹ́ ó ṣe àwọn kan lólòsì kẹ́ lè bá a ṣe sùúrù fún ìdájọ́ Ọlọ́run wà má agídíyàwó kún ṣàkàrù. ṣùgbọ́n làbára àwọn olówó kan dúpẹ́ mọ́ wọ́n bá ń lérò pé ọ̀pọ̀ àwọn ló ń jẹ́ káwọn olówó eré táwọn sá oògùn táwọn ṣe kìnnì kan táwọn gbé sínú oògùn owó táwọn ṣe ní bá lérò pé ọgbọ́n àwọn ni wọn bá ṣe dúpẹ́ fún àwọn tí wọn ò lówó mọ́ wọ́n gbàgbé wípé ọpọlọ agbára ńkọ́ lówó La ilaha illallah. tó bá jẹ́ wípé ọpọlọ àbí agbára bá lówó ni kò sẹ́ni tó yẹ kó lówó tó kàn nìké nílùú Mùsìn yìí èmi bá ní 1972 ọkọ̀ tírélà sìmẹ́ǹtì mẹ́ta òun nìkan ní ọjà wọ́n ó sì to sìmẹ́ǹtì sí lẹ́yìn bíi 12 kò ní fọwọ́ mu ibi tí ń bá ń gbé lọ báyìí tó bá débi tí ọjà sí yóò kàn ṣe báyìí ni sìmẹ́ǹtì ó sì tó ra wọn wẹ̀rẹ̀rẹ̀ àmọ́ tí kànìkẹ́ fi jáde láyé kò ní yàrá kan ní Mùsìn. àwọn kan tún wá ń bẹ nínú hash ẹ̀yin tẹ́ ẹ bá lo Àpápá ẹ máa ń tẹ́ ń pè ní hash gbogbo ẹni Ọlọ́run ọba bá ṣoore fún Àpápá pè ní aṣíwájú kó ṣe jẹ́jẹ́ Ọbásanjọ́ àánú ẹ̀ ṣe mí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ́n sọ pé òun ó tún náà sírí tí ẹ bá lè fi ń sẹ́wọ̀n kò sì ṣe tú ṣe é gbọ́ pé wọn ò jẹ́ kí wọ́n ó ṣiṣẹ́ nínú fáàmù ẹ̀ mọ́ ó wà níbẹ̀ ń ṣe ń bá a bọ̀ yòó tẹ́ bá lè mọ́kìámọ́kìámọ́ àti sọ̀rọ̀ Ọlọ́run kọ̀gbọ́n ni ẹ̀rí ti yí kì bí òkété kí ló dé báyìí ẹ̀yin ọmọ yìí ẹ sọ̀rọ̀ ayé o. àwọn kan ń bẹ nínú hash sẹ́ẹ̀rì tí ń pè ní hash torí mo ṣiṣẹ́ fún ní Àpápá ní UTC hardware fódìdí ọdún 7 ó jẹ́ kí n rí àrísálẹ̀ tí ọkọ̀ ojú omi bá ga tó up 3 story èyí tó wà nísàlẹ̀ náà tó 3 story ibẹ̀ ni à ń kó ẹrù sí trailer generator gbogbo nǹkan tí wọ́n bá kó wá sìmẹ́ǹtì nǹkan kan ibẹ̀ ni wọ́n kó sí kò sì sí atẹ́gùn ń bẹ̀ bíi ti wulẹ̀ ọmọ ṣùgbọ́n ẹni tí ó bá lọ offload ẹrù nínú hash wọ́n gbọ́dọ̀ train ẹ̀ fún àìmọye oṣù wọ́n fi nǹkan bíi sẹ́lótẹ́pù lẹ́lẹ́nu wọ́n fi dí imú wọ́n fi nǹkan dí létí wọ́n fi dí fùrọ̀ rẹ̀ àtọ́jú ara rẹ̀ wọ́n wà á dé lọ́wọ́ dé lẹ́sẹ̀ wọ́n jù sínú omi ọ̀sà yóò wà ń bẹ̀ títí tẹ́bárí pé fẹ́ kú wọ́n yọ jáde wọ́n ń train ẹ̀ nìyẹn tó bá lè sẹ́ẹ̀mí ní wákàtí kan yóò lè offload ẹrù nínú hash ní 30 minutes kó tó wá gbàtẹ́gùn ta. àwọn kan ní ẹ̀ ń ṣerú yẹn kí wọ́n tó lówó àwọn tí wọ́n ń fún wọn lówó ọ́fíìsì làwọn ń dúró sí tí wọ́n fi kó AC sórí bí wọ́n ti ń ṣiṣẹ́ agbára tó kọjá sówó. Allah. Olúwa wa ní kò sí ẹ̀yin kan lólówó lítàsí kúrú kẹ́lẹ́ bá a máa dúpẹ́ fáwọn tálákà Ọlọ́run ọjà alábàdùkún fúkàràwù ó wá sí àwọn kan ní tálákà lítàsí bírú ó ní káwọn yẹn ó dákun ṣe sùúrù fún ìdájọ́ òun tó ń ṣe tó lówó òun náà ní ẹbí òun lè ṣe tìyín náà. wà má gíníyàwó kún ṣàkàrú. ṣùgbọ́n làbárí yìí pé àwọn olówó wọn ò dúpẹ́ orí Ọlọ́run mọ́ wọ́n ń bẹ́ẹ̀rì owó sínú bẹ̀rẹ̀ grandi wọ́n ń bẹ́ẹ̀rì owó sínú sọ́kàwé wọ́n ń fi èsì sí wọ́n ń kówó sínú táǹkì omi kéèyàn fúùlù ọpọlọ wa yìí kó tún sọ wípé anakoda kó 36 million jẹ mélòó ní fún ejò tí ó fi lè mi 36 million ṣùgbọ́n ẹni ọba lọ́pọlọ wọ́n ń sọ fún wa pé ejò làwọn o àwọn sàn gbogbo wa pátápátá kú ni gbọ́n ṣe rí ràwùràwù nìyẹn ìjọ dà kò burú káfí wọ́n lẹ̀
ọba tó ní wá ń mójútó wa ǹjẹ́ tí wọn ò ti mójútó wa ǹjẹ́ lọ́wọ́n ọmọ mójútó wa làwọn tí wọ́n jẹ́ tálákà làwọn náà bá tún ṣe sùúrù mà náà bá ń lọ wá oògùn owó ọlọ́run lọ́mọ iye àtẹ́lẹwọ́ tí wọ́n ti gé tí wọ́n fi ṣàṣe jẹ́ ọlọ́run lọ́mọ iye ọyàn tí wọ́n ti fá tí wọ́n ti ṣàṣe jẹ́ ọlọ́run lọ́mọ iye kórópọ̀n ẹ lọ wo àjàalẹ̀ tí ń bẹ lọ́nà Ṣàngó wọ́n ní wọ́n bá 3,000 èèyàn tí wọ́n ti pa sínú ilẹ̀ ń bẹ̀ wọ́n wá bá ìkòkò àṣejẹ́ 140 tí wọ́n ń kó ojú tí wọ́n ń kó nǹkan kan sí ọwọ́ kárí ayé ọ̀nà Ṣàngó la lérò pé tẹ́lẹ̀ àfi bá a tún ṣe rí i nísàlẹ̀ ń jì yín lọ́dọ̀ àwọn ọmọ àdúgbò base ọ̀nà ọ̀dọ̀ wọn lágbàdé bẹ́ẹ̀ gbogbo ẹni tíyàwó rẹ̀ bá ní kébè kọ́ máa ṣọ́ra ká máa rìn ní ọmọ àdúgbò base wọ́n fi kébè rẹ̀ ṣàṣe jẹ́. wàlá bukọ̀rọ̀ wùkú sọ̀bàrú. àwọn tálákà ọlọ́nà wọn wá ṣe sùúrù fúdàjọ́ ọlọ́run mọ́. lánàkùnmùláwù jẹ̀míhà. wèrè bá ní ọlọ́run ò ní jí ọ́ dá fẹ́ everybody ẹ̀ǹdẹ́lẹ̀ jẹ́ kírun làwọn jàmá bá ní ta ni ó kírun ọlọ́run ò ní jí ọ́ dá fún ẹ wèrè ti ṣe pé àwọn òkírun èpè wèrè ò ṣe pé fún ọ wá sí ló ṣe ní sọ pé kàmá torí ayé. ẹ̀yin olùdí lọ. gbàgbé ọlọ́run wá o ká má fi kèfèrí sọ̀rọ̀ ìmùlẹ̀ wa àlìjáná láti wá ń bẹ̀ lápàdà sí o kàmá tó bí ayé sọ̀rọ̀ àwádèrò iná. kàmá torí ayé gbàgbé ọlọ́run wá o ká má fi kèfèrí sọ̀rọ̀ ìmùlẹ̀ wa àlìjáná láti wá bẹ̀ láwọn padà sí o ká má torí owó sọ̀rọ̀ àwádèrò iná. ìlú ọmọ àdúgbò ló ń lò fún mi òòlù tí bàbá mú sí. kò tí ì bọ́ sójú ẹ̀. ọgbọ́n mi ìlú yẹn ọ̀bọ́ sójú ẹ̀ ẹ̀yin náà kú olójú wọn jẹ́ wọ́n rí sára mi ọmọ pé bàbá musin ló ń sọ̀rọ̀ ni sẹ́lù tí wọn náà ń lù sí ẹ̀sọ́ bá orin tí mò ń kọ́ mu ni. ẹ̀mọ́ torí ayé gbàgbé ọlọ́run wọ́n àmọ́ fi kèfèrí sọ̀rọ̀ ìmùlẹ̀ ọlẹ́jọ́nà láti wà ń bẹ lápàdá sí ọmọ torí ayé sọ̀rọ̀ àwádèrò iná. ká má torí ayé gbàgbé ọlọ́run wa ká má fi kèfèrí sọ̀rọ̀ ìmùlẹ̀ wa o àlìjáná láti wà bẹ̀ lápàdá sí o ká má torí owó sọ̀rọ̀ àwádèrò iná. ọ̀yà ọ̀yà. ó tó bàbá ló tó nílùú Àdákẹ́ tó wà fìlà màrí bí ewé ẹ̀gẹ́. abẹ́gbéra. ẹ sí ń lé mọ́. àgbọ̀yọ̀ jásùn. ẹ túbá ẹ̀ṣẹ̀ kẹ́ ẹ lè bá àróore ńlá gbà ẹni bá túbá ẹ̀ṣẹ̀ àṣẹ́wù tàwùfíìkì ẹni bá túbá ẹ̀ṣẹ̀ oore tí ọ̀lẹ́gbẹ́ lọ́lọ́run máa fún ìnàṣàbán ọ̀dọ́ kan sárafi ibùsítánì ń lọ nínú oko kan àsọ́bà wọn ju lè bí bá mu ó sì ń lé mọ́ pọ̀pá mi dà orí ó ti rí bí igi ẹ̀gẹ́. mọ́ra bíbú stani mùsùlùmíra wa kálá tùfá ata sábàjú hùhù. ó lọ bí oko kan ó wá ń kọjá níbi oko iná ni ebi bá mu ló bá wọnú oko olóko ló bá jẹ èso ló bá yó gbà tí ó dijọ́ kejì ẹ̀rí ọkàn adájọ́ àgbà tí ń bẹ nínú ẹ̀mí bẹ́ẹ̀ bá ń ṣe dáadáa ẹ̀mí ọmọ ń sọ fún pé dáadáa ló ń ṣe bẹ́ẹ̀ bá ń ṣaburú bí ọ̀rẹ́ ni sọ fún ẹ̀mí rẹ̀ ọmọ sọ fún pé ń tọ̀dẹ̀ ń ṣe yí ọ̀dẹ̀ dá o ẹ̀mí bá ń sọ fún ọmọ ìpè ọ̀dẹ̀ wọnú oko olóko ọ̀dẹ̀ jẹ èso wọn àgbàdo kó tó lè so oṣù mẹ́ta ni iṣu kó tó lè ta oṣù mẹ́fà mà ní ìbẹ́pẹ kó tó lè ọdún kan ní ọ̀gẹ̀dẹ̀ kó tó lè yọmọ oṣù méje ní wàhálà oṣù mẹ́ta wàhálà ọdún kan wàhálà oṣù mẹ́fà wàhálà oṣù méje ọdẹ bọ́ọ̀nù rẹ̀ láì béèrè lọ́wọ́ ẹni tó ní ẹ̀mí ń dá lẹ́jọ́ bẹ́ẹ̀ ló bá ní yé kí ni mo lè ṣe
àfi kí n lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ló bá lọ ọ̀dọ̀ bàbá olóko Shehu Taofiki gbàtí ọ̀dọ̀dọ̀ bàbá olóko ó ní mo wá láti pé kó o foríjì mi ni. ilẹ̀ amusi balaga bíi iliju. ebi lónìí mi lánàá ọjọ́ lọ ni má dínwó ká tètè lọ. mọ́bílàgà ni àzímọ́. ebi ńlá pa mí lánàá. wà á kálí tọ́fọ́ tufa. mo wá wọnú oko yín mo bá jẹ oúnjẹ tí mo wá jẹ ẹ̀rí ọkàn wá jẹ́ ń gbádùn pé wọn tọrọ lọ́wọ́ ẹni tó ní gbogbo ẹni tí ń bà lé ẹyin ẹlẹ́yin tí ò tọrọ rẹ̀ gbogbo ẹ máa wo èso lẹ́kànlẹ̀ yín rún lẹ́mọ̀ràn kan lọ gbogbo ẹni tí ń bá ọmọ ọlọ́mọ sùn láì tí ì sọ fún òbí rẹ̀ oúnjẹ oko olóko ni o ọlọ́run lọ́mọ yìí oko olóko tẹ́ ẹ ti jẹ tó ń wò bẹ́lúbẹ́lú yìí ẹ̀ sí ń lé mọ́ bẹ́ẹ̀ ni kẹ́yìn náà máa gbé sínú làákàrè kẹ́ ẹ̀ máa tú lọ wa ni mo wá túbá ọwá túbá bàbá ní ọjẹ oko mi ọdẹ tó láyà wá ti wá bá mi pé ọfẹ túbá ọfẹ wo ti bọọba tó ká mi mọ bẹ́ẹ̀ lẹni o tó fẹ́ jẹ mí ni ó ní rárá òun fẹ́ kẹ́ ẹ foríjì ń bàbá yẹn lóhùn ò ní foríjì ọ oníjọ́ gbẹ̀ndé àlìkìyàmà tá a bá jọ déwájú ọlọ́run ó sì mọ̀ pé ẹjọ́ tá a bá kó déwájú ọlọ́run ẹni ó bá jàre ẹni ó bá ilé jẹ̀bi gbogbo sẹ́ẹ̀rẹ̀ rẹ̀ wọn ó kó fẹ́ni tó jẹ̀bi fún kò wá ní tí ó mú dọ́dọ̀ ọlọ́run mọ́ ọmọ yìí wá ń sọ pé mo fẹ́ túbà ni mo fẹ́ túbà ni mo fẹ́ túbà ni bàbá olóko ọ̀gbọ́ ó lóun ní foríjì ló bá tilẹ̀kùn mọ́rí ọmọ yìí wá dóńdó pé kó sá foríjì òun torí ìyà àtayé bí ọba tètè tán bí kú bá ti dé ìyà tán àmọ́ ìyà àtọ̀run gbére ni àwọn tí wọ́n ti kú láti 100 years ta lórí nǹkan padà wálé wá mú nǹkan ìtòlúkálukú wa náà máa rò nìyẹn o àwọn kan ní á bẹ̀rẹ̀ Nàìjíríà ní 17th century 1700 17 gbà tí wọ́n fi ń ṣèrò òwò ẹrú tóbi di 18 tóbi di 19 gbogbo àwọn tá a bẹ̀rẹ̀ 19 yìí kìí ṣe gbogbo wa la jọ parí ẹ̀ àwọn kan ti lọ ní ìsìn century 19 fi parí àwọn míì bọ́ sí 18 àbí 20 century báyìí ní ìsìn gbogbo àwọn bẹ̀rẹ̀ 20th century yẹn èyí tó lè lo 50 nù wọ ọ̀pọ̀ táwa náà fi lọ bá wọn ẹ wá wọ àwọn tí wọ́n ti lọ wọn èdè wájú ọlọ́run láti jọ tí wọ́n ti ń lọ o wọn sì rẹ́ni padà wá sẹ́yìn wá mú oúnjẹ káwọn náà lè bá mọ̀ntàmù dání láti bí tírú àwọn ọmọ kéékèèké bá fi organize wá sí ọ̀rọ̀ ọlọ́run àfi kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ lówó lọ́kẹ́ ẹ̀ kó wọn kẹ́ ẹ̀ sì fà wọ́n sókè mọ̀yàbẹ̀ yẹn ni o bẹ́ẹ̀ ni ọmọ yìí bá dúró níwájú ta bàbá ẹni tó jẹ èso rẹ̀ kó n fẹ́ túbá ẹ̀ṣẹ̀ yáyọ lẹ́dínà àmànú túbú ilàlá ìtàwùbàtà nàṣúwà. rabbukum yukaffira sayyi'atikum. ẹni bá túbá ẹ̀ṣẹ̀ rẹ̀ Olúwa mú gbogbo àṣìṣe rẹ̀ yọ sọ di iṣẹ́ rẹ̀ máa lọ́wọ́. wa yudkhilukum jannati tajri min tahtiha al-anhar. yóò sì fi sínú àlìjánnà akérèmọ́bùdù ọmọ sàlábẹ́ rẹ̀. yawma la yukhzillahu nabiyya wallazina amanu ma'ahu. ọjọ́ tí Ọlọ́run ò ní dójú ti àwọn ànábì rẹ̀ àtàwọn tí wọ́n gbọ́ lọ́n gbọ́ nuru yas'a bayna ìmọ̀lẹ̀ wọn máa tàn lọ́wọ́ wọn wa bi aymanihim àti lọ́wọ́ ọ̀tún wọn yaquluna rabbana. wọ́n máa ń gbé Ọlọ́run àwọn tí ò ní mọ́lẹ̀. atimum lana nurana. bá a fi epo sí láǹtà wa kọ́ mọ́ bá a ṣe kú. waghfir lana. torí ẹ̀ṣẹ̀ wa jì wá. innaka ala kulli shay'in qadir. ìrẹ̀lẹ̀ alágbára lè wí léṣe lórí ohun gbogbo ọmọ ìdúró lérí ìgbẹ́kẹ̀ foríjì òun bàbá olóko ọ̀jáde látàárọ̀ títí dago mẹ́rin. gbàtí ó wá sílẹ̀kùn láago mẹ́rin ló bá tún bá a lẹ́nu ọ̀nà kí ló ń tún ṣe ń bí àbọ̀fẹ́ wá kólé wa ni ó lẹ̀ tí ìforíjì mi ni. bàbá yẹn wá ní ó tó ká wá foríjì ọba yìí bìsárítín pẹ̀lú májẹ̀mú ọ̀hún ni pé ọ̀fẹ́ ọmọ mi obìnrin kan ní tipátipá ọmọ téèyàn bá ń dín pé ẹ̀fẹ́ ọmọ mi ní tipátipá sẹ́mọ̀ kó ti ní bá bó lọmọ ọ̀hún àṣírí ó ló ti fọ́ lójú ṣé kò jù bẹ́ẹ̀ lọ ó ló tún di létí ṣé ò jù bẹ́ẹ̀ yẹn lọ ó ní kò lè sọ̀rọ̀ ṣé ò jù yẹn lọ àtọwọ́ àtẹsẹ̀ ó ti rọ ojú kan náà ní jókòó sí torí ìbá ọba fẹ́ kí n forí jiyàn àfi kọ́ ọ fẹ́ ọmọ wa wo pé kó má jìyà lọ́rùn ọba sáyìn pé òun ọ̀fẹ́ ìgbà tí a ní ọ̀fẹ́ ọmọ yìí
mbà wá lọ ilé tó bá dọ̀tún la kọ́ padà wá bàbá olóko lérò pé yọ sá lọ ni bó ṣe dijọ́ kẹta lọ́bàtúndé ọmọ tẹ́ ẹ wí tẹ́ ẹ ní kí n fẹ́ ká ẹ lè bá àforíjì mi mo gbà sí ọ̀hún wọn máa ṣe wọ́n bá ní ọ wọlé tọmọ bí ẹ ṣe sálámà sọ́mọ lọ́mọ bá dáhùn sálámà ṣe bí ẹ lọ́ọ̀ gbọ́ràn ni ó ní bẹ́ẹ̀ ni bàbá mi ò parọ́ lọ́mọ bá tún sọ pé ẹ má forí gbági o ṣe bí ẹ lọ́ọ̀ ríran ni ó ní bàbá mi ò parọ́ ṣe bí ẹ lọ́ọ̀ gbọ́ràn ni ó ní wọn ò parọ́ ṣe bí ẹ ní òlọ́wọ́ lẹ́sẹ̀ nígbà tí ó tún dìde lọ́ba di a pretty girl sọ ma pé a pretty girl is more valued than a beautiful girl. ayakumullah ó ga bí yín. wọn gbóyìnbó wọn ni wọn kọ bàbá wọn kọ bàrà ọmọbìnrin tí ó bá fáyìn nǹkan mẹ́ta lẹ́wà obìnrin àkọ́kọ́ ó gbọ́dọ̀ ní ẹyin ju bíi gílóòbù alójì lẹ́yìn náà ọjọ́ iwájú ọ̀la rẹ̀ ó gbọ́dọ̀ dúró sán ẹ̀yìn ọ̀la gbọ́dọ̀ sọ kutu wọ̀wọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí èèyàn bá lè fẹ́ẹ̀lì kan mẹ́ àwọn ẹgbẹ́ rẹ̀ àlè àbísà tó lílé àbísí náà ló kù jẹ́ ọmọ fẹ́ ẹ̀yin ọ̀gbọ́n kéwú débẹ̀ yẹn àdẹ̀lẹ̀ tú fún yín ọlọ́run ní járì tú fún yín torí ẹ̀yà ọ̀bọ gidi ìyẹn lẹ́ẹ̀dì mú dání ẹ̀yin ọmọ ìyá mi o lọ́mọ ìbádí ọmọbìnrin tí ó tọ́dà gẹ́gẹ́ bí òṣùpá ọjọ́ kẹńlá ọ̀dà kí ló wá dé tí bàbá rẹ̀ fi ní ọ̀fọ́ lójú oníjọ́ tí bàbá òun ti bí òun ọ̀jáde kúrò náà ọgbà nù lé rí òun ò fojú òun rírì kúrì. Allah. etí òun tí bàbá òun ló di òun ò gbọ́rọ̀ ọ̀bànújẹ́ rí alukurani lòun kà tí etí òun ń gbọ́ rí. Allah. so etí òun di sí gbọ́kúgbọ́ ayé ojú òun fọ́ fún ìrìkúrì ayé èmi àtiwọ́ ọmọ rírìkúrì tá a rí ká tó débi ọmọ yíbò fi abala ọyàn kan lẹ̀ ní àsìlá ń gbàwẹ̀ bẹ́ẹ̀ ni eléyìí bí Ọbásanjọ́ yìí ní pé oh God tí ìbá pa wà nù ọmọ yẹn sàlólò ọmọ yẹn ó sọ́sá mayama àyàmà máa wọ ọmọ yẹn sá ọlànà àwẹ̀ ló jẹ́ o ọmọ bíi tó lé tó ń yí kí bí òkété mò ń bọ̀ àbọ̀ ẹ̀mí ìṣe wọ ẹ̀ sí lé ó ẹ ti sùn bẹ́ẹ̀ ni kí wọ́n á lóde tí wọ́n fi pè ọ́ lárọ́ ó lóun ọ̀fẹ́sẹ̀ òun ìrìn lọ bí ìbàjẹ́ rí òun ò sì fọwọ́ òun mú bàjẹ́ rí bàbá òun wá ń wá ọkọ tí ó rí bí òun tí máa ní òfin ní bàjẹ́ nítorí pé tí ọmọ lè máa mú báyìí lè lọ fẹ́ ọmọ orí ejò 33 pankẹ́rẹ́ 72 kìnìún 32 tambolo ṣe mọ̀ pé nǹkan yan ìmáàmù lè máa kírun lọ kí orí ejò dé ìmáà ẹ wò ó dára ti kírun yẹn tán ẹ ṣí èrè ní pẹ̀lú ọmọ yín o máa ṣe wèrè fún yín lẹ́yìn bàbá ò ní kírun déédéé kò ní kí lè máa mú fọmọ fún 33 pankẹ́rẹ́ wọ́n wá ń wá ẹni tí ó ṣe déédéé tí ìmáàní rẹ̀ ọjọ́ tiwọn ọ̀dà kò burú nígbà ilé ìwà jẹ èso igi tẹnìkan ọ̀ka mọ́ bẹ́ẹ̀ tọ́wọ́ lọ túbá ni bàbá bá ń lọ sọ fọ́mọ pé ó dàbí ẹni pé ìrìn àjò owó àtẹlẹ́ ìfẹ́ papọ̀ o ètí ààrẹ ní ká mọ́ bẹ́ẹ̀ tí wọ́n ń jẹ́wọ́ ẹsẹ̀ yìí ó dàbí ẹni pé ìmánì gbígbẹ tíwọ̀ náà ní bàbá ọmọkùnrin yìí náà ní ọmọbìnrin yẹn bá ní ẹ̀jẹ̀ àdánwò díẹ̀ sí ní a fi dá dúró látàárọ̀ dàgò mẹ́rin kò tún kú o wọ́n tún wá sọ pé fọ́lójú ó di létí ọ̀yàrọ̀ ó di ayaya ó tún lòun ó tún padà wá eléyìí ìmánì wọ́n bá fi fún un àwọn àfáàní wáàsí tí mò ń ṣe yìí ni ó yé dáadáa nítorí pé lẹ́yìn ọdún kan lọ́mọ ọmọbìnrin yẹn padà bí ọmọ kan táyé ò ní gbàgbé nínú ẹ̀sìn wa yìí táfi déjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ ṣéwù tàfíkì pẹ́ta lọ́mọ náà wà bù àní fọ́tọ́sà bìkún wálé àjìlísà àtàrù wà olúmù lẹ́yìn síbákù. wà bù àní fọ́tọ́sà bìkún wálé àjìlísà àtàrù wà olúmù lẹ́yìn síbákù. lọ́ba àwọn ìmáàmù mẹ́rin la ní nínú ẹ̀sìn ìmáàmù Málíkì ìmáàmù Hanbali ìmáàmù Ṣáfì àti Abu Hanifata. fàwùmùlẹ̀ àìmọ̀tò ká sọ̀hún rọ́bùlìwùlà. àwọn
síwájú mẹ́rin tí olúwa mi tó sàlẹ́sà fún wa lẹ́yìn tó ń ṣe ńlá lọ tán àwọn tá a tún máa béèrè báwo láti ṣe ṣẹ̀sìn wa àwọn mẹ́rin ni nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún ọmọ tí bàbá rẹ̀ wá jèso tó lọ túbá náà ni wọ́n fi bí ọmọ táwọn wí. ìwọ náà jẹ́wọ́ kò lè bímọ rí. ìwọ náà jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mọ́dàlẹ̀. kò lè bímọ rí ẹ̀yin obìnrin ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹ jẹ́ ń fi parí ẹ̀ báyìí pé ẹran tí ìyá ọmọ tubula sara irú ọjọ́ tàṣírí ẹnì kọ̀ọ̀kan wa máa tú ọkùnrin kan pẹ̀lú ìyàwó ìní àjọ lọ ìlú òkè èkó yìí ni wọ́n ń gbé wọn wá lọ ìlú òkè kí a máa padà bọ̀ ní a bá rí olú èèyàn ọmọ èkó tẹ́ ẹ̀ bá mọ olú ni ẹ̀bùn ọlọ́run tó fún àwọn àgbẹ̀ tí wọ́n bá ń gbé lóko tí wọn ò rówó rẹ̀ ran sọ́bẹ̀ títàkùtẹ̀ wọn ò sì mẹ́ranko tí wọ́n lè fi jẹun tí wọ́n bá ti lè tu olú tí wọ́n dín yọ̀dà gẹ́gẹ́ bíi pé wọ́n ń jẹran dídín ni ṣùgbọ́n olú ọ̀hún pọ̀ gan oríṣiríṣi ni olú ọ̀rán tí Yorùbá sọ pé àìkánjú tùlú ọ̀rán ìgbà rẹ̀ òkún kòkò olúgbàgbà ń kọrọ ń bẹ olú òkìtì ń bẹ olú ọ̀pẹ ń bẹ olú ògòǹgò ń bẹ olújáwọ́ ń bẹ olú pọ́ìsìn tọ́yẹ pé téèyàn bá jẹ òun kò lè lò ṣẹ́jú márùn láyé tí ó fi kú àwọn ará oko sì ti dá mọ̀ wọ́n yéé jẹ òun ni àwọn ìyàwó àtọkọ bá tu olú wọ́n dẹ́kọ̀ọ́ ní bá ní ọkọ bá ní ìyàwó mi dálì àmọ́ ti kú olóko ti pẹ́ ṣé kìí ṣe wípé olùtẹ̀yìn ọ̀gbọ́dọ̀ jẹ làtúwálé ìyàwó bá ní ẹjẹ́ àṣẹ náà ká fún ajá wa jẹ tájà ọba ti kú ajẹ́ yìí pé olùtà lè jẹ ni ẹ̀sìn lè má ọjà. àgbọ̀ yóò já sùn. bẹ́ẹ̀ ni wọ́n bá ṣe olú wọ́n fún ajá jẹ nígbà tí wọ́n fún ajá lólú jẹ ajá jẹ olú tán wọ́n ń retí ikú ẹ̀ ìṣẹ́jú márùn ajá òkú ìṣẹ́jú mẹ́wàá ọgbọ̀n ìṣẹ́jú wákàtí kan wákàtí méjì ọkàn wọn bá balẹ̀ pé olùtọ́dá ni làwọn náà bá ru àmàlà sí nọ́mbà ń jẹ́ wọ́n jẹ́ tán wọ́n mú mi lé làkọ́bí ọmọ wọn bá sáré wọlé dádì mami ajá ti kú. làwọn sẹ́ẹ̀dẹ̀rí àwọn obìnrin tẹ̀ ń wò yìí ohun tí wọ́n fojú wa rí táyé jáde láyé àwọn lásìn àwa náà kẹ̀dẹ̀rẹ́ gbogbo ọkùnrin tí ń bẹ ń bí olòṣì ń gbogbo wa wèrè lẹ́yìn náà àjọṣe èrè yẹn kú ni ẹ̀ sí ń lé bẹ́ẹ̀ ni ìyàwó bá bẹ̀rẹ̀ ẹkún wèrè bàgùdì àgbàdẹ gorí burúkú ti rẹ̀ mi ẹ̀yin lè jẹ́ àjòlú ẹ̀yin lè jẹ́ àjòlú ọkọ ní ṣe bí mo sọ fún ẹ pé kó jẹ́ àdánù nígbà tí mi sọ bẹ́ẹ̀ sọ pé ẹ̀ṣẹ̀ sọ pé ẹ gbọ́dọ̀ dánù sí máa fọlọ́pàá fún yín ní àgbàdẹ gorí burúkú yìí ẹ dẹ́kun ẹ̀yin obìnrin yín bọ̀lẹ̀ tí máa rẹ́kún wèrè yẹn ná ẹ jogún ẹ lọ́wọ́ àwọn ìyá yín ẹ káre. bẹ́ẹ̀ ni ọkọ bá ní wò ó ètò gbàgbé pé mo jọ àti gbọ́jọ́ kúná jẹ́ kí n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kámátùn bá abẹ́sẹ̀ mi lọ́rùn kó o lè forí jí mi mo sì ọ́gàn dálì ọmọ ọ̀dọ́ wa mọ̀ ń bá láṣẹ papọ̀ iye òun búrẹ́dì tí mò ń lọ sọ ní kíchìnì àlè mi ní níyàwó bá ní tí ìbá àṣepá àti gbọ́jọ́ kú irú ọmọ ọ̀dọ̀ kí n fún un lóògùn èkúté jẹ irú iye òun búrẹ́dì kí n lagi mọ́ lórí àmọ́ mo forí jìn ọkọ mi ìwọ náà forí tèmi náà jì mí ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tí mo bí fún ọ kò sí tiẹ̀ bẹ́ẹ̀. ara irú bàmálà omi kú wà tí àná sí. lọ́kọ́ bá ní ìyàwó tó yà fàdá pa kún ikú lọ àdá tún sọnù àsọmọ àlè lòún rùn wọlé lórí láti ẹjọ́ yìí obìnrin lọ́lọ́mọ ẹni tẹ́ ẹ bá pọ́mọ fún òun ọmọ wa lérò pé òun ni bàbá ọmọ àní nínú ọ̀kan yín lọ́hùn ẹ sì ti mẹni tọ́lọ́mọ ẹ túbá ṣèṣe pé n ti ń sá lọ. àfàlàfà láìla èdè náà tẹ̀lé wọn ọkùnrin bíi èdè yìí. ẹ̀yin ọmọ ìyá mi o ẹ̀yin ìyá wa obìnrin ẹ túbá ẹ̀ṣẹ̀ ẹ gbọ́mọ fẹ́ni tọ́lọ́mọ ẹ̀yin ọkùnrin ẹ túbá ẹ̀ṣẹ̀ ọmọ tẹ́ ẹ lọ bí sọ́nà Bàdágìrì tẹ́ ẹ ṣe bẹ́ntigọ́ bí àmọ́nisẹ́ ni ẹ jẹ́wọ́
ìwọ kọ́ èèyàn rẹ̀ ni wọ́n. Naam. nítorí náà ẹran tí ìyá ọmọ túbú la sàrà irú ọjọ́ tó sì rí ẹnìkọ̀ọ̀kan wọ́n ó tù ẹ̀ sílé wọ́n ti jẹ olú wọ́n ti àṣírí ti tú wọ́n ti lérò pé àwọn ti jẹ olú wọ́n ti túnú àṣírí ara wọn fúnra ara wọn bọ́kùnrin kan ṣe wọlé nìyẹn ló bá dọ̀bálẹ̀ ẹ jọ̀ọ́ ẹ foríjì mi èmi mo fi mọ́tò pàjá yín. Allah. àṣé olùkọ́ ni ajá jẹ tájá fi kú àṣé wọn fi mọ́tò pàjá ni àṣírí sì ti tú mo fẹ́ bi ẹ̀yin ọkùnrin léèrè nígbà tá a ti mọ̀ pa àkú mọ́ irú ìyàwó tá a fẹ́ tó bímọ mẹ́rin tí ò sì ti wà ń bẹ̀ kí ni a ṣe fún ọ kó máa lọ ẹ̀yin obìnrin ẹ̀ sílé ní irú ọmọ ọ̀dọ̀ nígbà tá a ti mọ̀ pé ẹ̀ kú mọ́ ọmọ ọ̀dọ̀ àti ìyàwó búrẹ́dì kí ni ká ṣe fún un ẹ̀ ní sọ̀tọ́ ní tí mọ̀mọ́ ìborùnú bí ewé ọ̀gẹ̀dẹ̀ ẹ̀yin ẹ jẹ́ n ṣàdúrà kan fún yín gbogbo ẹ̀yin tí wọ́n àti ìfẹ́yàwó lé ọlọ́run ò ní jẹ́ wọ́n fẹ́yàwó lé yín ẹ ṣèrè kí ni ẹ̀yin náà jẹ́ n ṣàdúrà fún yín ọlọ́mọ́sà fún yín lówó kẹ́ẹ̀ka igi yín pé àmì ìwèrè òṣì ẹjọ́ ṣèrè ṣé ẹ rí pé àwọn méjèèjì lájọ́ ṣèrè nítorí náà nígbà tẹ́ ti mọ̀ pàṣírí ti tú pàṣírí ọ̀bá tú tẹ́ẹ̀fì tọ́ ọmọ àlèdè yunifásitì ẹ̀ mà ní mà ẹ gbà fún kádàrá ọlọ́run lẹ́yìn náà ẹ̀yin tí obìnrin tí ẹ ti mọ̀ pé ọmọ ọ̀dọ́ yín ẹnu tó kù tẹ́ ẹ lè ṣe pé baálé wa ẹ jẹ́ kọ́mọ yìí máa lọ torí bí n bá ti ń rí ṣètánì ó gbọ̀kàn mi ń jọ́ mi ẹ jẹ́ kó máa lọ kì í ṣe pé kẹ́ ẹ wá pa àmọ́ bẹ́ẹ̀ bá lè ṣe sùúrù wàá ń tẹ́sí bí irú wà khairu lakum ọlọ́run ní kẹ́ ẹ ṣe sùúrù lérí òṣòro tólúkálukú yín bá ní ó fi lóore fún un nítorí náà olúwa mi ò wọ́n sọ fún ilé ìlàsè máa fún wa wọ́n fẹ́ gbowó àdúrà ọjà máa bọ̀ wọ́n dákọ̀ àwọn ọ̀gá rẹ̀. àkọ́kọ́ Ramadan ìkẹyìngẹ ní àárín Ramadan àforíjì ni ìgbẹ̀yìn Ramadan àṣẹrúdọmọ àkọ́kọ́ Ramadan ìkẹyìngẹ ní àárín Ramadan àforíjì ni ìgbẹ̀yìn Ramadan àṣẹrúdọmọ. mo kí bàbá ṣéun Ṣàkọ́bí àwọn àròlé ọlọ́run wọn bá tó di ilé ayé mú ìyọnu ọlọ́run tèmi kò máa gba igbe láyé. bàbá ṣéun Ṣàkọ́bí bàbá ní Mùṣín alálùbáríkà ni bàbá wa kàlífà máa ìdùnnú olólùfẹ́ mi bí ìtura àmọ̀gí adé bàbá ṣéun Ṣàkọ́bí wọ́n sọ mi àmọ̀gí adé àní bàbá kan bàbá ara tó mọ̀ yìí ọmọ àní bàbá kan bàbá ara tó mọ̀ yìí ọmọ wọn ò fi wá ṣeré bàbá wa tó mọ̀ yìí ọmọ ṣéun Ṣàkọ́bí bàbá ara tó mọ̀ yìí ọmọ bàbá ní Mùṣín bàbá ara tó mọ̀ yìí ọmọ àní bàbá kan bàbá ara tó mọ̀ yìí ọmọ ẹ bá ń kí bàbá mi Ọ̀jájá mi ò bàbá tèmi ni ajiyi samirinda ẹkú ìkàlẹ̀ níbẹ̀ yẹn o bàbá Rihanna lamẹ́ríkà ni bámi Ọ̀jájá mi ò okú oríire ọjọ́ tènìyàn okú ìnáwó okú gbogbo ìgbà mi àmọ̀gí adé Ọ̀jájá mi ò kú oríire gbogbo ẹ̀yin ọmọ àdúgbò pátápátá gbogbo yín láìkí Alhaji Ọ̀jájá mi ò wọ́n ní kí gbogbo wa pátápátá ìyọnu ọlọ́run tèmi kó má bá yín gbé láyé bó bá wọ lámú ọmọ mi mo fi sọ pé láìláà ìlàlá Muhammadu Rasulullah láìláà ìlàlá Muhammadu Rasulullah. láìláà ìlàlá Muhammadu Rasulullah láìláà ìlàlá Muhammadu Rasulullah. ó wá délé bàbá mi Alhaji Jamiu Ọjà
bàbá tèmi Àmọ̀kẹ́ Mistura kọrin. Ọjà Jamiu kò máa dúpẹ́ fọlọ́hún ọba. Kò máa dúpẹ́ fọlọ́hún ọba. Ọba tí ò dójú àdúrà tiẹ̀. Ọlọ́run tí ò dójú àdúrà tiẹ̀ o. Kò máa dúpẹ́ fọlọ́hún ọba. Èmi kan sára sọlọ́hún ọba. Èmi kan sára sọlọ́hún ọba. Ọba tí ò dójú àdúrà tì mí. Èmi kan sára sọlọ́hún ọba. Ọjà kò máa dúpẹ́ fọlọ́hún ọba. Kò máa dúpẹ́ fọlọ́hún ọba. Tí ò dójú àdúrà tiẹ̀. Ọlọ́run tí ò dójú àdúrà tiẹ̀ o. Kò máa dúpẹ́ fọlọ́hún ọba. Èmi kan sára sọlọ́hún ọba. Èmi kan sára sọlọ́hún ọba. Ọba tí ò dójú àdúrà tì mí. Èmi kan sára. Mo ní tèmi ní success. Mo ní tèmi ní success. Tèmi ní success. Tèmi ní success Ọlọ́run gbà bẹ́ẹ̀ fún mi. Ọba Ta'ala ya Rabbi gbà bẹ́ẹ̀ fún mi o. Allah tèmi ní success. Tèmi ní success. Tèmi ní success Ọlọ́run gbà bẹ́ẹ̀ fún mi. Ọba Ta'ala ya Rabbi 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 gbà bẹ́ẹ̀ fún mi. Ó yá Allah 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 Allah. Allah Allah. Alhaji Yusuf Mirinda o. Bàbá Rihanna l'Amẹ́ríkà. Mo kí ẹrù. Allah Allah. Alhaji ẹrù ẹkú ìkàlẹ̀ nígbẹ̀yẹn. Allah Allah. Allah Allah. Ẹ̀gbọ́n mi Àdìgún Ṣàràfàdínì mi. Ọmọ Ìbára sí Pasuma Honda ni. Alhaji ẹrù mo kí yín. Branch chairman gbogbo àgọ́. Allah Allah. Àbísí kánsẹ́lọ̀ mo kí yẹ. Allah Allah. Mo ní Ọjà Jamiu ló ní àkí gbogbo yín o. A sì kí gbogbo yín lọ́gọ̀ọ̀gọ̀. Àbísí kánsẹ́lọ̀ Ọjà Jamiu ló ní àkí gbogbo yín o. A sì kí gbogbo yín lọ́gọ̀ọ̀gọ̀. Ọjà Jamiu ló ní àkí gbogbo yín o. A sì kí gbogbo yín lọ́gọ̀ọ̀gọ̀. Àjí Jamiu ló ní kí gbogbo wa. A sì kí gbogbo yín lọ́gọ̀ọ̀gọ̀. Àdìgún Ṣàràfàdínì kú ìkàlẹ̀ níbẹ̀ yẹn. A sì kí gbogbo yín lọ́gọ̀ọ̀gọ̀. Ọjà Jamiu bàbá kò fowó rọ̀ láti wá ní. A sì kí gbogbo yín lọ́gọ̀ọ̀gọ̀. Bàbá mọ́ tuntun ọjà Ọlọ́run wá wò á dà sí. A sì kí gbogbo yín lọ́gọ̀ọ̀gọ̀. Mo ní á sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. A sì kí gbogbo yín lọ́gọ̀ọ̀gọ̀. Mọ̀sálámọ́tì yá Ramadan. 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 Èrò bá mi kí bàbá mi. Alhaji ẹrù mo kí yín. Gbogbo tírítáyà màá náà ni. Èèyàn Ọjà Jamiu bàbá kò fowó rọlá. Ọjà Jamiu bàbá kò fowó rọlá. Mo tún sọ pé ẹ bá ń kí Jamiu o. Ẹ bá ń kí Jamiu bàbá wa. Ẹ bá ń kí Jamiu mi. Ẹ bá ń kí Jamiu bàbá. Bàbá kò fowó rọlá. Ẹ bá ń kí Jamiu bàbá. Bàbá tèmi Àmọ̀kẹ́ dé. Ẹ bá ń kí Jamiu bàbá. Bàbá ọmọ tuntun. Ẹ bá ń kí Jamiu bàbá. Alhaji Jamiu mi. Ẹ bá ń kí Jamiu
ọjà Jamiu mo tún sọ pé mo ní ní tìyẹ o ò jẹ́ bá wọn sí di ọjà Jamiu ò jẹ́ bá wọn péjọ àbòsí o ọwọ́ ẹ máa rìn búburú pọlọ́hún bá ṣàánú ẹ̀ jùbọ́ ayé lọ́wọ́ àbúrò dàbí ràbàrà ọjà Jamiu bàbá kò fowó rọ́lá pọlọ́hún bá ṣàánú ẹ̀ jùbọ́ ayé lọ bàbá ẹni ọlá o wà fòrè dàbí ràbàráyé bàbá Farida wà fòrè dàbí ràbàráyé o wà fòrè dàbí ràbàráyé o wà fòrè dàbí ràbàráyé o wà fòrè dàbí ràbàráyé o. ọjà Jamiu ṣàmàgbóhùn lẹ́nu mi Àmọ̀kí Adé falala falala ojala falala 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 ojala falala. bàbá Fuadi mi bàbá Farida bàbá kò fowó ńlá bàbá ẹni ọlá owó bàbá Fatia ọjà Jamiu mo ní falala falala ojala falala 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 ojala falala. ọkọ mo rẹ ní kejì jọlá lọ ọkọ àbíkẹ́ jọlá lọ bàbá ẹni ọlá ń jọlá lọ mo rẹ ní kejì ló ń sanwó mi aya Fuadi mo rẹ ní kejì aya Fuadi ló ń sanwó mi màmá kò fowó rọlá òjọlá lọ òjọlá lọ òjọlá lọ ayọ̀já Jamiu jọlá lọ Àbíkẹ́ ń jọlá lọ màmá Fatia Àbíkẹ́ Adé o ẹ̀yin jọlá lọ mo tún sọ pé pọ̀mọpọ̀mọ kò ní pọ̀mọ mọ́ yìí lọ́wọ́. pọ̀mọpọ̀mọ kò ní pọ̀mọ mọ́ ẹ lọ́wọ́. jẹ́ ká lọ sọ́dọ̀ ọjà ọmọ àdúgbò ọjà ọkọ mẹ́rẹ́ ní kejì ọjà ìyẹn lórí tàbí kọjá ọmọ àdúgbò ọyọ sẹ́síwẹ́lì àti àmọ̀kẹ́ ẹjẹ́ kàlàjà máa ń ṣe wọn kì í bàjẹ́ kó gbọ́gbọ́n wọn kó tó rárá kó lọ́gbọ́n wọn kó tó rárá sẹ́síwẹ́lì alájọ bàjẹ́ kò fọ́lá ógànà àṣàbẹ̀ni ọmọ ẹ̀lẹ́ yóò bàjẹ́ abẹni sọ bẹ́ẹ̀ àwọn kọ́nà dára kí ló ń ṣe wọ́n sì ń sọ̀rọ̀ yẹ̀rẹ̀ dùn ààrẹ gbogbo wa. àwọn kẹ́ ààrẹ ìṣàfà ìlọ́wọ́ bá òdo ṣe àwọn rẹ̀ ẹ̀jẹ̀ iṣẹ́ tó ń kọ́ wújú ìtọ́ ń tó jẹ kò lè ju lórí àwọn ọ̀nà ìkíkí wọ́n tọ́jú táìmì wọn lè mọ́ tù mí àyíká wájà ìkẹ́ mẹ́ta olóso ẹ̀já lóyún oògùn wọ́pọ̀lọ́dún ìlà tó ń péjọ wájà ìkẹ́ ayé ọ̀yọ́dọ̀ wájú ẹ̀dì lóyún ìdó. alájà ọ̀límọ́ alájà ìkẹ́ o wájú alájà ìkẹ́ ọjà jáde ìgbó súnmọ́ bí wàhálà ògùn síra àtẹ̀kẹ́ o. wẹ́jẹ́ kí lẹ́yìn yẹ wọ́n lọ́ni wẹ́jẹ́ yóò tún lórí ìwé ayọ̀ká ayé tí máa wò ó wẹ́jẹ́ tẹ̀ máa lórí ìwé tún lé ọmọ àdúgbò ní ọjà gbogbo dáfẹ́ ní ní gbogbo mùsùlùmí gbogbo ọ̀rẹ́ méjì ọmọ bàbá aláàrẹ gbogbo ọ̀rẹ́ méjì ìṣẹ́gbọ́ ọjọ́ Jamiu Adéyínká gangan ṣóun gangan ló lórí àbáyọ̀ òun ló lórí àbáyọ̀ àyíkẹ́ bí sùn àyè ṣe àmọ̀kẹ́ mi sùn àyè ṣe akọrin bẹ́sùn ìgbà ni ẹ̀já lóyún òǹdẹ́gùn rẹ̀ bá mi tọ́jú àdúgbò mọ́rí àwọn sanwó wọ́n tọ́jú alájí kàmáwù ìyá iye lóyún kó tọ́jú ọmọ táyé bí ó
ó dájú sílẹ̀ mọ́nà àlàó ọ̀gá mi ẹ̀gbọ́n àlàó bá aláàbò ọ̀gá yìí sàtúnkọ̀ fújì yìí tó rọmú ìbàdí ọ̀nà nílùú lọ́dọ̀ mi àpèkẹ́ èmi yìí sàtúnkọ̀ fújì yìí tó ń gbọ́jọ sá yé òyìnbó ajé ọjà o. wíyá máa jó ẹ̀yà o. àwọn kẹ já tó gbọ́ díẹ̀ já gbọ́ kékeré díẹ̀. ó yá máa jó ọjà o. ó yá máa jó ọjà o.